ara yín bẹ́ẹ̀ sì jọmọ nílé wọ́n sì ń béèrè lọ́wọ́ ìmáàmù Tọ́lé Àdọ̀là ta ni bàbá yín. ta ni bàbá ta ni láti bo sí bo ọmọ egun ẹ̀yin egun ẹ má bínú ẹ̀yin ogun ọmọ ọ̀sán yín ló ń kó kókó bá yín o láti bo sí bo ṣó kan ni. ládùúrú gbogbo lecture tí Dr. Ekpe ṣe fún ẹ pẹ̀lú bó ṣe try láti play around tó ń sọ fún ẹ gẹ́gẹ́ bí legal practitioner àti gẹ́gẹ́ bí àfà tó ń sọ pé kò sọ̀rọ̀ ń bẹ̀ ó sì continue ló ṣàfẹ́ parun ṣá. ilé Ayélára igun wo náà tiẹ̀ sí nínú ilé Ayélára ní méjèèjì tí òkè Agbẹ̀dẹ ní àbí ti sàlẹ̀ àfọ̀n. kò ń ṣe tòkè Agbẹ̀dẹ kò dẹ́n ṣe ti sàlẹ̀ àfọ̀n tí àbó mẹ́ka láàfin ni ọ̀ọ́ká ní ti tọpá ọ̀ọ́ká ní ti Kòtónú orí ẹ̀ ti dàrú nǹkan tí ó kàn tó ń wá. ìbéèrè tó ń bi wọ́n nìyí tọ́ọ̀ bá ti lè púfù méjèèjì wọn ò tọ́ sí ẹni tó gbọ́dọ̀ jẹ́ ipò ìmáàmù tó tọ́ sílé Ayélára. on which authority ló fi ń sọ̀rọ̀ tó ń sọ yìí ìwọ ọlọ́pọlọ dúdú yìí so expect kí máàmù wá jáde kí wọ́n máa explain fún ẹ àbí ìwọ láti bo síbo mélòó ní ìmọ̀ ẹ ọpọlọ mélòó ló ní. tí máa tún gbọ́ epo dúró tòdodo tí máa fún ẹ ń gbanu láti bí adé àfẹ́tì ọpọlọ ẹ lọ́run bí tó bá wà òun dúró ti òdodo Islam tó kọ́ ẹ pé kó o ṣòdodo yẹn ṣé kò kọ́ ẹ pé kó má dá sí nǹkan tí ó bùrà kàn sọmọ ya Ìlara ní ẹni ṣé o kéwú lọ́dọ̀ kan náà àwọn ayárí Ìlara ni àbò kọ́ṣẹ́ ń bẹ̀ ni o àbò jọmọ́ dán wọn ni àbí wọn kan tó fi wá lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ tó wà lẹ́yìn bọ́dọ̀ pé tó bá ti fẹ́ lọ dá sọ̀rọ̀ báyìí wá ti ní make up mind ẹ lórí ìkọ̀kan wá ti ní decision tẹ lọ́kàn wọn wàá máa lọ tọ́ gbà wọn lẹ́nu àwọn dìdín ló máa dẹ́ lónà ṣé bó ṣe fún mufti náà ni o tún ń bà bọ́ ń bì náà wàá parun.